Kì í jẹ́ bí ìṣe àfunfun gbòò báyìí. Tẹ́lẹ̀ yìí wá. Ìyá mi o, ìyá àgbà, ẹni àlẹ́ ń ṣe. Ìwé tó kọ fún mi ní gọ́ọ̀nì ní gbé sọ. Tó lẹ́wà dórí rẹ̀ kodò ṣé bá ṣe wá ń kàwé inú ẹ̀ sì mọ ilé kàwé. Ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó bówó dé o, gbogbo ilé ìtàn ṣe yìí ò lè ṣe kankan o. Ẹ jẹ́ ń jẹ ayín tán, ẹ mọ̀ pé àwọn olóṣèlú lèmi ń bá ṣiṣẹ́. Wọ́n wá ní wípé àwọn nílò àwọn ìyá àgbàlagbà tó jẹ́ pé wọ́n kàwé tó kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n lè sojú Nàìjíríà tí wọ́n lè kọ National Anthem tuntun. Mo rò pé ìgbà mo sì àwa ní ìyá àgbà ńlé ṣé wàá lọmọ bára ta ni abẹ́lẹ̀ka. Ayé ìsàlẹ̀ pàlàwà káwé. Kí ni a ní káka bẹ̀rẹ̀ ló gan yóò fún wa? $1 million ni kẹ̀kàn lọ sójú kẹ̀kẹ́ tí $1 million. Èmi ò ní gbà yẹn. Ẹ má wà já gbàgbé tó wò ìbá ti wọlé ẹ má fẹ́ tọ̀ mi dùn mí o. Ìwọ yóò bá gbà wá ṣáàdá kun mọ́yà ń gẹ̀gbọ́. Àlàyé ó yẹ kẹ́ ẹ mọ̀rú ọmọ tẹ́ ní National Anthem ni àwa kàbá yìí National Anthem ẹ ṣáà mọ̀ náà ẹ sì lọ sí school ẹ tiẹ̀ kọ́ ká ẹ mọ̀ pé jọ́tẹ̀ yóò bàjọ́ ń ta tí ó tìyàn lójú inú lélẹ̀ yóò ti kọ́kọ́ jù. Ṣé ìjọba pàdé náà gẹ̀rẹ́ àná? Ilé ìtàn kan Ghana ni National Anthem Nàìjíríà ṣẹ́jọ́ mọ́ Ghana. Ọmọ bàjẹ́ kẹ́yìn kan kẹ́nìkan ẹgbẹ́ yìí kan gbowó wọ́n mọ kú. Bẹ́ẹ̀ni wọ́n mọ kú. ẹ̀ka ń tẹ́ kàkàràmọ̀ yìí gan-an ń pọ̀ ń gbà mí ẹ̀ka jẹ́ ń gbọ́. Nàìjíríà ilé dì àwọn gọ́ọ̀rọ̀dì. Bẹ́ẹ̀ni kí lè ń já kiri nítorí ọlọ́ọ̀bá ìgbẹ́wò yóò ní kó wá. Ìyẹn yẹn fún wa. Ẹ̀ta lélẹ̀ ẹ̀yìn àǹsọ̀ náà lóde. Hello. Yes, I got yeah mo wà lọ́dọ̀ wọn báyìí. Ẹ wo ìyá yóò lè ṣe. Má sọ bẹ́ẹ̀ jẹ́ tún kọ́ bẹ́ẹ̀ tún kọ́. Give me 1 minute ẹ jọ ń pè é padà ẹ jẹ́ n confirm. Owó látàbùà. Orí ẹ̀ka pápápá ẹ̀ka báyìí. Jẹ́ òwò bẹ́rẹ̀ mú mi ná. Olùṣàyè mi làákà mi máa bọ̀. Nàìjíríà. Ó ti tó bá ẹ mọ́ kàn fún ọmọ.